ẹ máa blame ẹni ẹlẹ́ni pé ibẹ̀ yẹn ò dáa ó ti pààyàn mẹ́wàá ẹ kò sí nǹkan tó dókítà mọ̀ ń pa ẹ̀ àwa èèyàn aburú gan àti màmá dájọ́ àní gbọ́dì ìjìnlẹ̀ àní gbọ́dì àti màmá sọ eléyìí máa sọ so kí n tó dá sọ̀rọ̀ bí mo ṣe wà yìí kí n tó búyàn màá kọ́kọ́ gbọ́ nǹkan tó wà nídìí nǹkan yẹn náà kí n tó sọ̀rọ̀ so èèyàn ń sáré máa jọ́ọ̀jì bí ẹni yẹn ṣe jọ́ọ̀jì tó ti sáré ń sọ̀rọ̀ o ti gbọ́ nǹkan o dẹ̀ ti sáré gbé sórí kinní bẹ́ẹ̀ yẹn o ti ń sọ̀rọ̀ pé irú dókítà olórí burúkú wo nìyẹn kinní kan àwọn èèyàn. kò rí bẹ́ẹ̀ o dókítà yẹn wọ́n attend sí woman yẹn for the first birthday láì fún wọn ní kọ́bọ̀ wọ́n ṣe láti yí kí ẹni yẹn lè wá bá mi bóyá mo parọ́ mo dẹ̀ ti play voice record di doctor mo ti bá doctor tó ní hospital yẹn sọ nítorí pé àwọn fẹ́ lọ síbẹ̀ láti lọ bá doctor yẹn jà ni. amára mi ń ṣe tìkọ̀tìkọ̀ pé kò possible kí doctor wá ya wèrè dé level pé kó ní ọ̀fẹ́ kó ní $500K it's too much. èmi gan lọmọ tó ń ṣiṣẹ́ lọ hospital ọmọ yẹn dẹ̀ máa ń sọ oríṣiríṣi ó ní wọ́n máa gbẹ́ lómi ìdè báyìí kò ní di owó kankan mú dání private lọmọ mi ti ń ṣiṣẹ́ an hospital tó lórúkọ ní Èkó ó ní wọ́n máa sáré attend síná wọ́n àtẹ̀ kọ́kọ́ attend síná before anything pé kọ́ńtẹ̀ tó wá ní ó yá o wọ́n á kọ́ fún un ní first treatment. sísá mi ṣe fẹ́ gbọ́ ìgbà tó gbẹ́ni yìí wọ́n ṣe test fún wọn ní kò sẹ́jẹ̀ lára ẹ̀ mọ́ wọ́n ló máa gbẹ̀jẹ̀ nípa àwọn òde ní ẹ̀jẹ̀ lọ sí tún bíbá àbí kí ló èmi ò mọ nǹkan tó ń ṣe àbí ṣé dókítà ló máa ń fa ẹ̀jẹ̀ ara ẹ̀ sílẹ̀ wọ́n máa ní kó wẹ́jẹ̀ náà ni. ẹ bá wa power tap ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ kúrọ̀lẹ́ gbogbo lé o. ẹ kúrọ̀lẹ́ o. ayẹyẹ á máa dá o mo máa tiẹ̀ láìkẹyìn sisters àti mọ́mì tí mo bá kí o. ẹ kújọ́ mẹ́ta ìyá mi ẹjọ́ ẹ má bẹ̀rẹ̀ ṣe rí kọ́nà ṣàánú pẹ̀lú orílẹ̀ kí n sáré sọ tó ráwà sáré jáde ni àtàrí wa ganu sí i ṣe rí ìlú wa tí ò dáa náà ni sísà kan ní wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni mo gbọ́ ni mo ṣe wọlé tán ni tí wọ́n bá lóyún ó gbọ́dọ̀ pípí ààrẹ ó tó bá ti wà nù oyún ṣe rí Ọlọ́run má fi ìṣẹ́ báyàn jà o ìṣẹ́ ayé gbogbo nǹkan tá a máa tọrọ ní pé Olúwa má fi ìṣẹ́ bá mi lò ẹni tí ìṣẹ́ bá múlẹ̀ rí òun ló lè sọ nǹkan àwọn pípọ̀ yẹn là kọjá lẹ́wọ̀n gbà kan tí mo wà nínú oyún first born my dear sister mo rí 3,000 nígbà yẹn ni we avoid mo ní láti mo dé hospital. ẹ jẹ́ bá a power tap ẹjọ́ ẹ bá a power tap ẹjọ́. mo fẹ́ bímọ wọ́n sọ fún mi lọ hospital yẹn pé kí n lọ mú 3,000 naira wá 3,000 naira nígbà yẹn nígbà tí nǹkan le fún mi mo ní láti padà wálé. mo wá bẹ àwọn èèyàn tàjọ ń gbélé pé kàn jọ ọmọ mú mi kọ́ bẹ̀ náà fi gbẹ̀bí mi sílé ṣe rí nígbà míì tí ìyá bá ń jẹ̀yàn ìyẹn máa ń dàbí aláìmọ̀ọ́ṣe ni ẹni tó bá ní tọ́nà bá gbà fún kí n táwọn tí ò ní là kọjá kò kí mọ orí ẹ̀ nígbà míì ẹ rò bóyá máa yẹn ó máa wù ú owó àwọn náà ní mo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mo lọ wo péèjì máa yẹn ni mo rí wípé aláìní ni wọ́n. bẹ́ẹ̀ ni mà aláìní ni wọ́n. nínú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ mi mo ti sọ mo ní máa yí di support àwọn èèyàn gan tá bá máa yí wí díẹ̀ a máa bá àwọn dókítà náà wí tíntínní. gbogbo nǹkan tó ń sìn gbogbo adìyẹ tó ń bẹ̀ adìyẹ yẹn ò wọ 50 ewúrẹ́ ò wọ 10 inú ẹ̀ náà ti jẹun inú ẹ̀ náà ti ṣe èèyàn ọkọ náà dẹ̀ tún fa sìgá inú ẹ̀ láti ra sìgá inú ẹ̀ ìjọba ọ̀lẹ́ ń jẹ tún rí yẹn. no bí ẹ ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí rí kíní wọn tẹ́lẹ̀ mo sáré lọ péjì yẹn ni. ó ń fa sìgá náà ó ń smoke kò ń ṣe sìgá nìkan kò ń smoke. ṣé rí kó ló ń ṣàánú wa amújá máa gbàdúrà Olúwa ilé ayé tí mo wá ìmọ̀ jẹ́ mọ̀ ṣẹ́ èmi ò àṣánú èmi náà yọ mí kúrò ní ìgbà tí mo bá bí ọmọ mi fòṣe àti ṣe pìtàn o. tí mo bá bí àwọn ọmọ mi kí ní kókó gàrí tí n bá jọ torí mo máa ń yan gàrí ńgbà yẹn màá wá mú kókó yẹn màá lọ lẹ́rọ. ọmọ tó fẹ́ bímọ lé yẹn ọmọ yẹn á ti tó 10 years o. high risk pregnancy ni high risk. ṣé ń gbọ́ my sister ó ní máa wá fi omi gbóná pò ó ní máa fi fún àwọn ọmọ mi as a food ní àti ní. wà náà òun lọmọ mi first month èmi náà mu
pẹ̀lú ọyàn. Òun ni máa Àwa pò fi lórí ṣe nọ́bì flat. kọ̀rọ̀. Ṣẹ́rí kọ́lọ́hún ṣàánú yẹn iṣẹ́ ò dáa. Ìṣẹ́ ẹni bá rí èmi first born mi obìnrin ni. Ìgbà tí mo bí ọmọ mi tí mo fẹ́ bí ọmọ mi mi ò ra aṣọ ẹyọ kan báyìí lọ sọ Bẹ́ẹ̀ náà ni first born mi mi rákọ ti board. ẹnìkan télọ̀ kan ló wá bá mi jan àwọn aṣọ pọ̀ nínú ṣọ́ọ̀bù ẹ̀. Aṣọ yẹn ló wá kó fún mi nígbà tí mo bímọ tán tí ò sí aṣọ tá a máa wọ̀ fọ́mọ. Ìyẹn church sẹ̀lẹ̀ kan ni mo tiẹ̀ lọ bí yẹn sí nígbà tán ní kí n mówó wá lọ hospital wọn náà ọmọ ti dáàbò sí mi nínú mi ò dẹ̀ rówó tí mo lè fi ṣe bí mo ṣe gba church sẹ̀lẹ̀ lọ nìyẹn church sẹ̀lẹ̀ yẹn mo wá bímọ sí àti wọṣọ fọmọ ń gbà yẹn ó nira mo wá mú ẹnìyẹn wá bá mi dán àwọn aṣọ pieces pọ̀ náà fi rán gown yẹn làwọn ọmọ mi ọkùnrin wọ̀ èyí tí mo bí lé ọkùnrin ni nígbà tí iṣẹ́ múra ṣe rí ẹ jẹ́ ká bórílẹ̀-èdè wa wí kọ́ là ń gbé orílẹ̀-èdè kọ́ la wà á ti ṣe orílẹ̀-èdè yà ṣe wá rí nígbà tí mo wá padà dé Amẹ́ríkà tí mo máa fẹ́ bímọ wàláì mo dẹ̀ fi ìlú Nàìjíríà rè mi ò mú píìnì tẹ́ bá bímọ sílùú yìí àwọn náà máa fún yín láṣọ tọmọ yín kọ́kọ́ máa wọ̀ wọ́n wá kó ọ̀pọ̀lọpọ̀ fúdù kódà fúdù tán kó fáwọn ọmọ mi nígbà tó yá fúdù tán kó fún wọn wọn ò lè jẹ tán mo ní láti kó lọ ṣìpẹ lọ sí Nàìjíríà wípé kí n mo tún fáwọn tó ń tọmọ lọ́wọ́ ṣe rí àwọn ìjọba wa nídìí gbogbo wa ìkáwọ́ òdọ́gba àríbá kan kò lè wùyàn kíyàwó ẹ kú téèyàn bá irú ẹ̀jẹ̀ tán ní pé kò sí yẹn bọ kíní kan ló kàn dùn mí bí ọ̀rọ̀ máa yẹn tèmi rí tó bí mi nínú ni pé ìyàwó ẹ wà nírú ipò yẹn kí ló rí kọdù ẹ fún ṣé ẹ rí kọdù ẹ pé tó bá jí sáyé tán kó lè rí ni àbẹ́ ẹ rí kọdù ẹ ipe kan lè rí pé bí mo ṣe ṣe kó tó kú because I don't know fídíò yẹn bí èmi content creator ni ó fẹ́ fi create content ní kẹ́ lè rí dáadáa. Mọ́mì aya ọba. rubbish ni. ṣe rí ìjọba ní fọ́ọ̀tì tiwọn lóòótọ́ o ṣùgbọ́n ti tàwa èèyàn náà pọ̀ ń bẹ ní Lagos State ń bẹ yẹn wọ́n ní kíní kan tó ń pè ní wọ́n ní nǹkan kan tó ń pè ní wọ́n ní scheme kan tó ń pè ní ìlera lẹ́tọ̀ bíi health insurance ni and all they have to do is pay 40,000 naira annually tí nípa ṣe máa ń spread ẹ̀ lóṣooṣù fún wọn tí òfin ní ni wọ́n lára èèyàn mélòó ló ń sanwó owó yẹn. ìyàwó àtọyún nìkan 15,000 wà òun ni neighbor mi ṣe ní láti. èèyàn mélòó ló ń san most people will say that èmi ò ní ìdẹ tí máa ní ìdí health private hospital máa lọ you don't know when you will need it especially àwọn tó mọ̀ pé àwọn ò ní àwọn tí irú scheme yẹn wà fún nìyẹn 40,000 naira yẹn wá ti bá wọn pín sí ọ̀nà 12 monthly náà máa san tó bá dẹ̀ ti ń san bẹ́ẹ̀ yẹn anytime tó bá ní problem or your child or your wife you can go and present your card ṣáwọn ṣe é so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àìmọye scheme tó ń lọ lábẹ́nú ó wà lọ́yọ̀ state níbí náà àwọn tí ò lówó lọ́wọ́ gan ò ní ṣe even tẹ́ bá preach ẹ̀ fún wọn pé máa sanwó báyìí máa san tí Ọ̀yọ́ state ní báyìí bóyá bíi 3,200 náà máa gbà lọ adéfẹ́jẹ́ ń gbọ́ràn náà máa gbà lọ́wọ́ wọn lóṣooṣù ẹjọ́ wọn ò sì ní san náà tó jáwọ́ gọ́ọ̀mẹ̀ntì wọn lóyún nìkan náà ń tẹ̀kẹ́ wọn ò ní san wọn lè ṣe ni 3,200 lóṣù compared to mọ́mì ayaba ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ tán yìí sọ pé ẹ ní point o but mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ànìkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé ṣe rí one thing about àwa obìnrin a máa ń ṣe kinní kan bóyá ta bá ti lóyún sínú àbí ta bá ti marry ọkọ ò sọ pé òun ò lè ṣe nǹkan báyìí o even tọkàn gan ò bá tiẹ̀ wá ní power yẹn àwa máa sọ pé à ń bá ọkọ manage ìwọ obìnrin tó lóyún sínú ó mọ̀ pé ọkọ ẹ ò kárì láàrin èmi àti ẹ ọkọ ẹ ò ní gbà mí ẹ ní 50,000 naira gan sínú account ó dẹ̀ ti lóyún nìyẹn next thing tó yẹ kó o ṣe ó yẹ kó o fi general hospital ṣe ọ̀rẹ́ ẹ ní ó ní woman kan tó lose life ẹ ní last year woman ẹ lóyún sínú a sọ pé kó lọ sí general hospital ìwọ sọ pé wàhálà general hospital ti pọ̀ jù pé o lè stress ara ẹ mo sọ fún yín pé ẹ lọ sí general hospital will take ó máa take care ó ní no okay at the end of the day gbà tó fẹ́ bímọ wọ́n rush ẹ lọ sí private hospital from that private hospital ó ní problem bíbẹ̀ bp ẹ ti high ó dé general hospital ọkọ ẹni wọ́n sọ fọ́kọ ìpọ́n máa operate ẹ̀ ọkọ ẹ̀ ń sọ fún wọn wípé ó máa deliver bí Hebrew women ó ti kọjá wọ déré kan tó operate woman yẹn
wọ́n operate woman yẹn tán doctor sọ fún wọn kán máa lọlé ní Thursday, ọkọ ní ìyàwó òun ti wà okay ní Tuesday àbí Monday, ó bá gbé ìyàwó lọlé, wọn ò lò 1 week nílé ìgbà tí ìyàwó sọ pé ó ti rẹ òun. Tọkọ bá gọ̀ ṣó yẹ kí ìyàwó gan ponú. Obìnrin míì látijọ́ tó ti ń lóyún kò dé hospital, kò lọ sí antenatal rí, kò lọ gba abẹ́rẹ́, kò lọ gba àwọn oògùn táwọn aboyún gbà yẹn. Ẹlòmíì á tún bímọ tán kò ní gbé ọmọ ẹ̀ lọ fún immunization kó gba abẹ́rẹ́ fún àwọn ọmọ. Ṣé ìjọba náà ló tún ń ṣe yẹn ni? Ìjọba ò ní lọ́wọ́ ọ̀nà, ìwọ tó mọ̀ pọ́kọ ẹ̀ ò lówó, òun làbò sílẹ̀, òun lóyún, òun bímọ pọ̀. Lóòótọ́ Bible ní pé ká máa bímọ, ká máa rẹ̀ sí, ká máa ṣe gbogbo ẹ̀ sí, but ó yẹ kí obìnrin náà ní ọpọlọ náà. Ó bí first born ó fiṣẹ́ tọ́, ó bí second born ó fiṣẹ́ tọ́, ó bí third born ó fiṣẹ́ tọ́. Ó lè bímọ láti 1 to 3 kó má fún ẹ problem, kó yẹ pé last born ló máa ṣe wá fún ẹ ní problem. Ẹ̀ẹ́dẹ̀ lówó lọ́wọ́ nìyẹn. Irú máà ní ìsìn bá ìgbà tó ń sọ pé hospital náà demand 500,000, mú wò pé kò possible, hospital ò lè demand 500,000 lọ́wọ́ aláboyún láì ṣe pé bóyá ṣé ilé ọmọ ẹ̀ ya ni, àṣẹ ìyàwó ẹ̀ ò lẹ́jẹ̀ ni. Òun náà kò sọ pé òun kí ló tó lè fún ìyàwó ẹ̀ lẹ́jẹ̀. Wọ́n ti fún aláboyún lẹ́jẹ̀ lójú mi rí. Kí ló tó òun ò fún ìyàwó ẹ̀ lẹ́jẹ̀, wá gbé kámẹ́rà òun post ẹ̀ kiri. Ẹ tó bá yẹ pé woman yẹn ò láwọn family gidi. Ṣé rí sísítà mi gbogbo pé wọ́n ní ìdẹ̀jẹ̀ yẹn, wọ́n sọ fún ọ lọ́sípítù yẹn pé because èmi ti bá dókítà yẹn sọ̀rọ̀ o, wọ́n sọ fún lọ́sípítù yẹn pé wọ́n sọ pé kò sẹ́jẹ̀ ńlẹ̀ rárá. Ok. Wípé general hospital ló ti máa rẹ́jẹ̀ ńlẹ̀. Bọ́mà ṣé mọ̀ pé ká ní pé nǹkan tí woman yìí ti ń lọ fún antenatal tẹ́lẹ̀, complication tán ní ìṣẹ́ mọ̀ pé wọ́n ti máa rí, wọ́n ti máa sọ fún wọn. Ẹ máa ń wo fídíò yẹn, máa yẹn sọ pé ẹ ṣáà máa gbé mi lọ sí hospital tẹ́ bá mọ̀. Máa yẹn sọ nínú fídíò tó ṣe bí àwọn ẹ̀ ṣe ń ṣe hospital tó bá wà around pé kọ́ ṣáà máa gbá wọn lọ. Definitely wọn lọ hospital kankan, wọn ò ṣe anything, wọn register anywhere. Ẹ wá gbéra yín. Ṣé ẹni tó kọ́ hospital kò ṣe torí owó ló ṣe kọ́ ọkọ ẹ̀ ní ṣóun náà ní gẹ́ẹ̀nì ní ṣó fẹ́ máa ṣọ̀fẹ́ fún yàn ni. Ibi tèmi ń gbà wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí ibi tí gbogbo wa ń gbà wo ọ̀rọ̀ yìí. Kọ́lọ́ má jẹ́ ká fi ikú mọ yàrá wa. Ṣé rí ọ̀rọ̀ yìí to me ó ti ṣẹlẹ̀ láti February bá ṣe gbọ́. Bẹ́ẹ̀ni, understand. Okay, kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. February ló ti ṣẹlẹ̀. Àti February lọ́rọ̀ ìkọ́ ṣe bọ̀dá ẹni tó ó yẹ kọ́ náà bọ̀dá yẹn ṣé wọ́n àti February lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. ó pé month tó ṣẹlẹ̀ òun ló post fídíò yẹn ọjọ́ tó pé month. Tẹ́rí ìgbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láti February kò pariwo síta pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. And ìwọ tó fẹ́ sọ̀rọ̀ pé tó mọ̀ pé òótọ́ ló fẹ́ sọ nípa èèyàn tí ò ṣe pé o fẹ́ mọ̀ ọmọ bá jẹ́ because to me ó mọ̀ fẹ́ ba orúkọ máa yín jẹ́ ni. Ó fẹ́ ba máa yẹn jẹ́ ni náà. Ó fẹ́ ba máa yẹn jẹ́ ni because ibi tèmi máa sọ̀rọ̀ lọ ẹlòmíì lè wò pé àṣórí ẹni yóò pé tó bá jẹ́ mi ni dókítà yẹn mo máa fi mọ nǹkan tó fẹ́ fi kún. Kò ń ṣe pé ó fẹ́ bàjẹ́ lásán ó fẹ́ fi pawó wọlé ó ti mọ̀ pé ó fẹ́ bàṣẹ́ wọn jẹ́ ni kò fẹ́ mọ̀ tó bá jẹ́ pé mi ni èmi ni charity wọn máa dáwó fún. Tó bá jẹ́ pé mi ni dókítà yẹn nǹkan tí màá bá mú lẹ̀. Ó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ ni ò lè rẹ̀jẹ̀ fún ìyàwó ẹ̀. Irú iṣẹ́ àkókò ẹ̀ rẹ́díṣítà sẹ́ni wíẹ̀ ó ṣe pówó lo ní ó tún wá wà ní ẹni tó ní ẹ ti dàrú ìyàwó ẹ̀ wá gbé fídíò ẹ̀. Ká ní pé fídíò yẹn tó sọ wípé ẹjọ́ ẹ gbà mí ìyàwó mi ní ìdòwò ẹ dáwó fún mi. Ibi tá a ti kú dáwó fún Ṣẹ́rí God bless you o. Ṣẹ́rí ẹni tó pè mí sẹ́ tó fẹjọ́ yìí lọ mi. Mo ní ṣé woman yẹn nídìí ẹ̀pù wa ni ká jáde fún ká bá gbowó. Wọ́n ní rárá ó ti kú. Ọkọ ẹ̀ náà fẹ́ fi pawó ni. Ẹni tó ń nà ní bọ̀dá yìí ó yẹ kó nà bọ̀dá yìí idiot ni nà ṣọ́fẹ́ bá ṣe oníṣẹ́ ni. Àní ṣẹ́rí àti kẹ́ ẹ mọ̀ kan ṣe mọ̀ pé mi ń tẹnumọ́ra pé ó yẹ kí wọ́n gbé man yìí lóòótọ́ nǹkan tó ti bà nǹkan tó lost ó ti lost o kò sí nǹkan tó tẹ̀mí èèyàn mo gbà o kò yẹ pé bí a mọ̀ gbà but ó yẹ kí dókítà yẹn gbé man yìí. Because obìnrin yẹn ló wẹ̀ tí láì fara ẹ̀ to me obìnrin yẹn ló wẹ̀ tí láì fara ẹ̀ tó lóun ní òlọ́pọlọ. Yes, tó bá yẹ pé hospital ẹ̀ ló register woman yìí sí tí irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ tí wọ́n wá rescue ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn. Kò tí ẹ̀ possible wọ́n rescue ẹ̀. Oró òṣèyàn wọlé ní emergency wọ́n dẹ̀ sọ fún ẹ pé ok o kò sẹ́jẹ̀ lẹ̀ o wàá gbé lọ sí general ìwọ fúnra ẹ lóbìnrin pé bí èlò lọ́wọ́ máa ná bíbẹ̀ wọ́n wá sọ fún ẹ pé bíi 500k so 500k tí máa yẹn sọ ló fi padà fight dókítà yìí sọ̀rọ̀ torí 500,000 dókítà yóò help yín ṣé dókítà yìí ló máa fún yín lẹ́jẹ̀ ni ṣó máa fa ẹ̀jẹ̀ ara ẹ̀ ni. nígbà tó bá ní pé ó ti ẹ̀dẹ́ general hospital gan kò lè ná 500,000 kò possible
ayé owó tó fẹ́ ná general hospital pé ìyàwó ẹ̀ ọba operate ìyàwó ọba bímọ kò lè ná ju 150 sí 200 tó bá jẹ́ Lagos state ni o. bí èmi ṣe ń wo yìí pẹ̀lú nǹkan tó ń sọ o because lady yẹn ti ní internal bleeding. ṣe rí àwa obìnrin ó ní kankan tó ṣẹlẹ̀. ẹ̀yin ìyá mi ẹ kó ètò náà. Yes, sir. èmi nìkan ló pè tó wà bí ń sìn I'm joining you from US. ṣe rí mo fẹ́ sọ nǹkan níbi ilé mi mo máa wà a little bit controversial. I'm very sorry. ṣe rí when I was growing up as a young boy mo parí secondary school age of 17 I said something to myself if I'm not comfortable mi ò ní níyàwó mi ò dẹ̀ ní bímọ. mo fẹ́ sọ fún àwọn èèyàn lẹ́ni nígbà tí yàwó mi máa bí first born mo ti pé 36 nígbà tí máa bí second born mi mo ti pé 42 I'm very very comfortable CS tó fi bí first born ìgbà tá a máa lóyún second born wọn lọ jẹ́ twins ọjọ́ tó ní yẹn pé tí dọ́tọ̀ ní tẹ́ pé she's pregnant we pick a date for our C-section. Sherry, when you are a poor person you will have a poor mindset. Majority Nigerians Africa akọ̀fẹ́ bímọ ọjọ́ bá wa tap ní comment section ẹjọ́. abẹ́ bímọ kájèrè àwọn ọmọ ra European ò kí bímọ òyìnbó kí n máa kó jèrè ọmọ yẹn èmi fẹ́ kí ọmọ mi jèrè mi I'm not in me of need anything from my children. I'm 48. My first daughter she's 12. My twins they are 6 years old. Mo ti lẹ́gbọ́n tó ti jẹ́ grandfather right now. Sherry bọ̀bọ̀ yẹn aráàlú mi ní ọmọ Ondo ni ó máa ń follow ẹ̀. 2 years ago or a years ago the woman left this man. He came on social media. Oh máa bọ̀ Sherry mo fẹ́ bẹ̀ yín obìnrin whether you like it or not don't have more than 2 children. Don't have more than 2. ayé yín á dá sà. wàá fà kan lọ́wọ́ ọ̀tún wàá fà kan lọ́wọ́ òsì wàá gbé sórí pé wàá ní kí n máa sanwó sún ọmọ. ó dẹ̀ dùn pé miss kí n rẹ́kọ̀dù yín ṣá. No ẹ má screen record rẹ jọ tó bá di lọ́la tọkùnrin bá ya wèrè máyàn lọ́wọ́ you carry your 2 children wàá gbé kan sórí. ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ yín. It is easier for a woman with 2 children láti fẹ́ ọkọ mi lọ́la dàní tó bímọ 6 ilé ti kún. Bọ̀bọ̀ yẹn fúnra ẹ̀ báwo ló ṣe bí àwọn ṣe lóyún even though gbàdúrà fẹ́ conceive oyún oògùn tó máa lò láti day 1 tí tó máa fi bímọ yẹn mo rà á láti UK sí Naija ńgbà yẹn ni. Jerry, most of us we don't know the value of having children today we don't know the value. Mo sọ yà mí lẹ́ni mi ò lè fi ọmọ mi ti anybody ìyá mi bá pé 100 years kò sẹ́yìn mọ́ ìpé kọ́mọ lọ gbọ́dọ̀ grandma. I don't trouble with my children. Jerry, it came online now. Nigeria they need aláàánú gan we have sympathy for things. Kátàwó fún olóyún láti day 1 oṣù kìíní oṣù kejì oṣù kẹta tí tó fi pé 9 months raise her say ní antinata. Sherry, the damage have been done. Mo kàn fẹ́ bẹ̀ yín obìnrin ni. Mo fẹ́ bẹ̀ yín if you cannot take care of yourself don't go into marriage. Don't marry. Ẹjọ́ sá Nàìjíríà gbé wa dé ibi tí Nàìjíríà gbé yàn dé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kò ń ṣe pé ó dùn mọ́ òun náà nú pé kó fúyàwó ẹ̀ lóyún kó má lè afford láti sanwó hospital àbí kó má ra anything àbí kó má ẹjọ́ tap ní comment section ẹjọ́ ẹ bá wa tap ní comment section. Mo ti sọ pé mo ní máa wà controversial. ibi tí Nàìjíríà when I was 17 mo ti bá wà fortunate tó ní owó yẹn lọ́wọ́ doesn't mean pé kí ni. àǹtí mi Nàìjíríà ni mo dàgbà sí. I left Nigeria just please o ẹ bá wa tap ẹjọ́. mo mọ tó ń jẹ́ ìyà mo mọ kan tó ń jẹ́ ìyà àti òṣì. When you know what is called poverty, when you grown up, you will not use that thing. Okay, me ò bí ma ju ẹyọ kan náà, mo fẹ́ bí ma ẹyọ kan, yàrá mi ní ká bí méjì sí náà, lọ́dọ̀ mi lọ bí twins. I want only 1 child. That is what I took. That's my decision. Ní sọ pé ní bí ma sọ ìwọ lọ́wọ́ mi tọ́mọ yẹn ni. So mo kàn fẹ́ bẹ̀ wá ẹjọ́ ẹ̀yin obìnrin ẹjọ́, mo bẹ̀ yín because ẹ̀yin lẹ̀ ń suffer jù. Ọkùnrin máa mú pátá, ó máa já lọ síbi míì, ó máa lọ. Èèyàn kan sì ìyàwó ẹ̀ kú ní November. Máa yẹn marry ní last March. Tó bá jẹ́ obìnrin ní ọkọ ẹ̀ kú ní November tó marry ní February, what will you say about this? All this because our society does not give women a right. That is why country ò lè move forward because orílẹ̀-èdè tí ò bá ti fún obìnrin ní good respect a child àwọn ọmọ kékeré a respect and àwọn arúgbó a respect ẹ wo orílẹ̀-èdè tó máa ń fún wọn ní a good respect wọ́n máa prosper
But in Nigeria, we intimidated our women, our female children. We don't love them. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ní ẹ̀yin obìnrin Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ fún níṣẹ́. Tó bá dìgbà tó jẹ́ ọmọ fẹ́ jiná fún yín ẹ ní di òkú. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká ẹ jòkó ká ẹ tó mọ̀rẹ̀ ọkùnrin pé ọmọ mi lọ́la fẹ́ bí òkè já bí méjì já bí ẹyọ kan at the end of the day. Inú tó bá wọnú ẹ̀ tó wó dé sí ẹ wá lè bí kan sí gbà yẹn no problem. Then ẹ má yẹ kí ìgbàgbọ́ religions ẹgbẹ́ obìnrin bá ṣe CS. Kò dáa no people are dying because Ọlọ́run ràn wá lọ́wọ́. Yes ma. Mo mọ̀ pé Ọlọ́run máa Ẹ ṣé gan sir. Ẹ ṣé Ọlọ́run ní pàlákà yín. ẹ káàbọ̀ máa Ṣé ẹ kálẹ́ o mo kí everybody àgbáyé o, ẹ adalẹ́ kálẹ́ o mo kí everybody Tẹ́rí o. ẹlòmíì Ẹ ìgbà tó bá kálẹ́ wà sísá mi. lọ́pọ̀ ẹ̀ ó lè jẹ́ Yes, táìmì sir. ẹnìkan máa le fọ́ta àwọn ẹlòmíì tó bá wà nù oyún. Ó lè jẹ́ táìmì ẹnìkan máa le fọ́ta ẹ̀ tí gbogbo ẹ̀ máa Ṣẹlẹ̀ dùn bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ But not àárẹ̀. everybody. ìgbà tí mo lóyún first born mi èmi So náà rẹ̀ ru ọmọ bó ṣe sọ o. Ọlọ́run Ìgbà ṣàánú tó ni. bá mú mi mo ní ó dàbí pé oògùn tí mo fẹ́ fi ṣẹ́yún tí mo lò ti ṣiṣẹ́ èmi ò mọ̀ pé oṣù mẹ́sàn-án ti pé. Mo wá ní inú run mí ìgbà tó ṣàmà lọ tó máa bọ́ gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì tí mọ́mì mi ń lò wọ́n wá ní pé mo fẹ́ bímọ mi ò rá cotton kọtíbọ̀dù wọn fi ń kó etí òun ló kéré jù gbà yẹn bóyá 5 naira lọ́ǹtà mi ò rá. Ìgbà tí wọ́n pe ẹ̀gbọ́n mọ́mì mi pé mo fẹ́ bímọ ni ẹ̀gbọ́n mọ́mì mi ṣẹ̀ṣẹ̀ ló ń sáré bá mi lọ ra ẹrù ọmọ. Ṣé understand? Ló ṣe sáré bá mi lọ ra ẹrù ọmọ. So kọ́lọ̀ bọ́lọ́jọ́ ẹ̀ ní kó ṣàánú wa ni. Sísítà mi ẹ kọ̀ntínú ọ̀rọ̀ yín. Yes ma. Ẹ jọ̀ọ́ nǹkan tèmi kàn fẹ́ sọ ni wípé dó nǹkan tó ti ṣẹlẹ̀ but a kò fi ń lẹ́ẹ̀nì ni torí kí rẹ̀ má bàa tún ṣẹlẹ̀ la ṣe ń create Please ẹ awareness bá wa tap ní comment lórí section ẹ jọ. lórí ọ̀rọ̀ yìí torí tẹ́lómi Okay. bá tún gbọ́ á tún rí nǹkan kan bẹ́ẹ̀ lórí ẹni tó ti kú o bọ̀ ṣe rí èmi mo máa blame hospital mo máa blame ọkọ mo dẹ̀ máa blame government ṣé lẹ́yìn tẹ́ ẹ̀ sọ wípé kí ni government ní ṣe nípa pé èèyàn fẹ́ lówó lọ́wọ́ àbí pé nípa èèyàn fẹ́ bímọ apart from pé èèyàn fẹ́ bímọ nìkan there are so many ways téèyàn lè fi tí emergency lè fi ṣẹlẹ̀ sí èèyàn tó fi lè rush èèyàn lọ sí hospital ṣẹrísì tí máa ṣe blame ọkọ ni dó ẹni tó ti kú omi gbọ́dọ̀ blame ìyàwó náà bòun náà ó ní títí ẹ̀ awareness tèmi fẹ́ create ni wípé ṣẹrí níbi táyé dé yìí 21st century la wà yìí iye ọmọ tó bá lè tọ́ bí Mr. Larry yẹn ṣe sọ lẹ́ǹkan yẹn òun ni kò bí ayé ìgbà kan làwọn ìyá wa máa ń sọ wípé mo like ọmọ púpọ̀ ìyá ti tèmi ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó bí lé ló bí sí o kò lọ hospital o mo yóò wá lè sọ wípé torí ìyá mi bímọ sílé kémi náà sọ pé mo fẹ́ take step tí ìyá mi take ayé ti change things are Ẹ jọ bá wa changing tap ẹ jọ. ayé ti ń change iye ọmọ tó bá lè tọ́ òun ni kò bí Kò bí. ó wà nínú ìṣẹ́ ó lọ ń bímọ jọ bí ẹ̀dá ẹlòmíì máa sọ wípé nǹkan tọ́mọ máa jẹ wọ́n máa mú wá ọmọ látọ̀run mẹ́ta kí pọ̀ ló jù dé ni ṣọ́mọ mẹ́ta pọ̀ jù ni. ọmọ mẹ́ta ò pọ̀ jù bẹ́ẹ̀ Ọmọ lómi ò mẹ́rin lágbára gan àti pọ̀ tọ́mọ jù bí mẹ́ta Nàìjíríà ṣe rí ni. ẹlòmíì ò Ṣé kò ọmọ láì kí kan bímọ gan gan? ẹlòmíì struggle àti tọ́mọ kan so tó bá ti wà pọ̀ ẹ ìwọ̀nba tó bá lè bí ni kò bí ẹ ò péyàn bímọ púpọ̀ ò sọ wípé ọmọ yẹn pé èèyàn máa jẹun ẹ ẹlòmíì bímọ kó bí méjì gan ọmọ ń dúró ń dìgbà o ó dìgbà tó jẹ́ pé tó bá tó bímọ rẹpẹtẹ ni ọmọ ẹ tó máa ṣoríire o then reason tí mo ṣe máa blame hospital ní ṣe rí ẹjọ́ tí ó bá ṣẹlẹ̀ nígbà téèyàn ò bá sí ń bẹ̀ wọn bá lèèyàn lè dá sí o Ọlọ́run nìkan ló jẹ́ ẹnì kẹta láàrin wọn èmi ò lè sọ wípé hospital ń parọ́ o èmi ò dẹ̀ lè sọ pé máa yẹn ń parọ́ because I was not there when it happened but nǹkan tí mo notice ni wípé ṣe rí most of àwọn private hospital yìí wọ́n máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn registered nurse lèmi náà mo dẹ̀ ṣiṣẹ́ ní private hospital kí n tó ṣiṣẹ́ ní government hospital for some like be 2 or 3 years ṣe rí private hospital tí mo ti ṣiṣẹ́ lákùrẹ́ èmi nìkan ní registered nurse níbẹ̀ ìgbà tó dójú ẹ mọ̀ ẹni tó ṣẹ̀ ṣe tán ní school tó ṣẹ̀ ríṣẹ́ ní private hospital ìgbà tó dójú ẹ mo mọyì ẹ̀jẹ̀ tí mo ti filẹ̀ fáwọn patient nípa wípé emergency dé pé wọ́n ní ìdẹ̀jẹ̀ kò sẹ́jẹ̀ tí mo ti fi ẹ̀jẹ̀ mi sílẹ̀ fún wọn pé kẹ́ wá fẹ́ jẹ mí kí ni blood group ẹni ẹ wá fẹ́ jẹ mí fẹ́ ni ẹ mo mọyì owó mi tí mo ti fi sọ fún patient o ṣe rí àwọn private hospital wọ́n máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sẹ́ni tó máa fẹ́ parọ́ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ náà ṣé normally tẹ bá lọ hospital ẹ̀ tó máa sọ pé àwọn ṣe nǹkan yẹn ni wọn ò ní sọ ọkọ yẹn náà ò ní rojọ́ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ bó lókàlùkù ṣe máa defend rẹ̀ ló máa wà
So nǹkan tó yóò bá sí ń bẹ̀ wọ́n bá lèèyàn lè dá sí wípé ok ọ̀rọ̀ òkèèrè ni bí kò bá dín alẹ́ kan nǹkan tí dókítà yẹn sọ fún yín ó lè jẹ́ irọ́ ó dẹ̀ lè jó òótọ́ nǹkan tó kọ́ sọ ó lè jó irọ́ ó dẹ̀ lè jó òótọ́ rísì tí mo sọ pé àwọn private hospital máa ń ṣe bẹ́ẹ̀ ni pé experience tèmi ti ní private hospital tí mo ti ṣiṣẹ́ yẹn èmi nìkan ni registered nurse níbẹ̀ àwọn tó kù àwọn auxiliary nurse yìí ni ọdẹ ẹ̀kọ́ èmi nígbà tèmi wá school wípé you have to have empathy not sympathy because if you have empathy ó máa fi ẹni yẹn sí position ara ẹ pé ha tó bá jẹ́ mi ni kìíní ìṣẹ̀lẹ̀ sí ń kọ́ most of all these private hospitals they don't have empathy they only have sympathy. wọ́n ń ṣe dáadáa. Sorry ma, can I ask you a question pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí? Yes ma. Ẹ má bínú. Ẹ sọ pé ìgbà tẹ́ ṣiṣẹ́ ní private hospital. Bẹ́ẹ̀ni. Most people lè máa ń fún lẹ́jẹ̀. Ṣé ẹ ní nínú blood bank yín wọn fún wọn lẹ ṣe fi ti yín sílẹ̀ ni àbí ẹ decide láti help? Irú nǹkan tó ṣẹlẹ̀ yìí lọ máa sọ wípé ànẹ́jẹ̀ ọ̀ ẹni yìí ó ti pay lò kò sẹ́jẹ̀ lára ẹ̀ ànẹ́jẹ̀ kọ́ máa gbé lọ ṣẹ́tẹ̀ rẹ̀ àwọn nurse tó wà ń bẹ̀. Àǹtí àbí mọ́mí ẹ ní sọ̀rọ̀ ṣé ẹ ní wọn fún wọn àbí ẹ ní? That's my question. Ipe ṣe mo ní ni mo fún wọn. Àti nínú blood bank yín ní hospital tẹ̀sán yẹn. Ní hospital pé ṣé ẹ̀jẹ̀ wà ń bẹ̀. Ẹ̀jẹ̀ wà ń bẹ̀ wọ́n decide láti má fún wọn ni. Lẹ́yìn fi fún wọn. Ẹ̀jẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀jẹ̀ wà ń bẹ̀ bọ́ tó bá ti sọ wípé ẹ deposit 100,000 táwọn yẹn bá ní àwọn 100,000 báyìí máa ní kọ́ máa gbé lọ ṣáwọn ni káwọn fún wọn ní blood ní free of charge. Okay, my second question is that ẹ má bínú o gbàtẹ́ wọ́n ṣiṣẹ́ ní government hospital yẹn ṣé general hospital ni àbí àwọn health center? General hospital. Ṣé tẹ́ bá wá tí wá gbé patient dé wọ́n máa fún wọn lẹ́jẹ̀ láì ṣe pé bóyá wọ́n sanwó rárá? Wọn ò lè fún wọn lówó láì ṣe pé wọ́n sanwó rárá but. So you can't put blames on private hospital. Ẹ lè gbé emergency dé kí wọ́n lé yín pé kẹ́ máa lọ pé ẹ lówó. Ẹ ní sùúrù o government hospital ò ní sọ fún yín pé kẹ́ lọ deposit but títí tó fi kan rí glove tẹ́ máa lò ẹ ní sùúrù tó fi kan rí glove tẹ́ máa lò wọ́n máa kọ́ fún yín kẹ́ lọ rà wá kó tó attend sí patient yín ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. government hospital ṣẹ́rí tí wọ́n bá gbéyàn wá tọ́rí pé kò lẹ́jẹ̀ lára government hospital máa bèrè lọ́wọ́ yín pé ṣe ní èèyàn tó lè donate ẹ̀jẹ̀ fún ẹni yìí tó bá sọ pé yes àwọn ní òkè ẹ̀mẹ́ni yẹn lọ sí blood bank tí ẹ̀jẹ̀ wọn bá bára àwọn ẹni yẹn máa donate fún. Yes ma, before tamani kọ́ ṣe yẹn Sísábọ́lá Kẹ́mi ẹ ní sùúrù ṣé àmọ́ ẹ̀pọ̀n nílò ẹ̀jẹ̀ ló kàlẹ̀ ilé. ẹ ṣe gan. Because mọ́mì tó sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní register nurse làwọn torí ẹ̀ ló jẹ́ kí n máa dúró àwọn question yẹn sí yín. ṣé rí ẹ má jẹ́ ká torí pé torí àwíjàre kí tọ́tán ní ẹnu ẹ má bínú o ṣe pé látàrọ everybody ti ń sọ̀rọ̀ mo dúró mo observe everybody. In fact, I'm very happy that you're asking her these questions. Ma? Join my WhatsApp in the comment section. I'm very happy that you're asking her this question. Thank you. Because that's why I came up. Because I've been to General Hospital of Ilorin. To interject. I've been to that place very, very well. Tó fi kan orí tó bá jẹ́ pé pin lásán ló bá kéré jù tẹ́ máa lò. Ṣé ń gbọ́? Wọ́n máa kọ́ fún yín kẹ́ lọ rà wá tẹ́ ẹ̀ bá rà dé. Wọ́n máa sọ fún yín pé ṣé káwọn fi nǹkan ẹlòmíì attend sí yín. Ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ mà. Parọ́ bẹ́ẹ̀ ni. Ẹ ní sùúrù. Wọ́n lè kó ẹ̀jẹ̀ fún yín pé kẹ́ lọ rẹ̀ jẹ́ ó máa béèrè wípé ṣe níyàn tó lè donate fẹ́ ni yìí ni o. Ẹni tó bá fún yín kọ́ bóyá hospital tẹ̀yìn ti ń ṣiṣẹ́. No, ṣe rí general hospital lọrin ẹgbà tí mo gbé mọ́ mi lọ bẹ̀. A dà fún yín. Ṣé wọ́n ti mú èèyàn tó máa fún wọn lẹ́jẹ̀ wá wọ́n wá yá mi. Ṣé wọ́n lò instantly? Wọ́n lò instantly. How can you use it instantly? It has to follow protocols. I mean, they have to take you to hematology department for screening. That is why I'm sorry to interject, Sister. Thank you so much. I'm sorry to interject, Sister Sarah. Please hold on. I'm sorry to interject. Thank you. I just came in for awareness purpose because we never can tell who is listening from what you're saying, and I believe this platform is for us to learn. We need to be very careful with the kind of information we churn out. Possibly you're not putting the right words, but you can't just say, well, they brought in someone and then you feel the person and then they said the person needs blood and then you have to donate. Let me tell you something.
It takes an average of 12 hours for you to screen any blood in the hematology department to make sure that it's compatible, because there's what they call transfusion rejection, and that person can actually go into anaphylactic shock. Thank you. In emergency case, Some of us that are here ma. are quite learned. This is my 12th year in practice. You cannot I've just never give practiced blood in anyhow. Nigeria. I've never practiced in Nigeria, but sometimes when I come, I do certain things pro bono, free. Do you understand? And I know the protocols because this is the standard WHO protocols. That's number one. Secondly, I really don't like it when people put out blames on the hospital. The hospital is not a charity organization. Remember, it's a private hospital. If you want to blame the government hospital, fine and good. No one is going to blame you for that. Why? Because we feel the government has failed us. Not even we feel, we all know. Yeah. But on a private hospital, okay, I'm currently building a little clinic. When I say little clinic, I mean the standard of a secondary healthcare according to the 3 tiers of what do you call it? 3 tiers of hospital. I have workers. I'm going to have workers. I'm going to have nurses. Now, you just said you were the only registered nurse in that place, which is totally against the practice of the MDCN and what do you call it? Nigerian Midwifery Council. In the first place, there's nothing like auxiliary nurse. It's quackery. Thank you. So that means the hospital where you worked were not following the standard protocols. And as a result of that, you cannot use your experience to judge generally. Now, let's go back to what you said that you're going to blame the hospitals. Do you know how many people have taken or have sued hospital owners to court for not releasing or for not discharging them after treatment has been done? And this is why a lot of people learned that if you cannot drop a deposit, my dear, just go. Now, I typed something when this issue came up. This is the first time I'm following this host, and I want to say God bless you for using your platform. God bless everybody that is listening to me and everybody in the box. God bless you too, ma. You just said something. Bless you. Thank you. You said Thank you so much. they shouldn't Thank you, have ma. rejected her. I'm going to tell you something. The way you took your Florence Nightingale oath, that is the same way I took Hippocratic oath. Isn't it? I cannot, except in an emergency case. And I don't even pray to find myself in an emergency case. I am never going to take the delivery of a woman I have no idea of her medical history. This woman that they said was rejected, number one, you don't know if she's battling with preeclampsia, which is high blood pressure. You don't know if she has gestational diabetes. You don't know her blood group. You don't know her genotype. You don't know if she has hepatitis. You don't know if she's battling with toxoplasmosis, and an array of things that you are actually supposed to screen while a pregnant woman has been attending her antenatal classes. And that is why I said, except in an emergency case, you would never find me even introducing myself as a doctor. Why? If anything should happen, they would hold you as the doctor responsible. In the country where I practice, the first thing they'll tell you is to step aside, and they will have to carry out an autopsy. And then that is when the blame will now come on you. Why did you take the delivery of a woman you have no medical you don't even have a medical history? Now, I watched that video and I analyzed it, and I didn't allow my emotions to becloud my sense of reasoning. All he kept on telling the cabman was, take me to any hospital. God bless you, ma. Take me to any hospital. If this lady had registered
in a One hospital. hospital before one is so bad. He would have just said, take me to so hospital. As Hospital. immediately he's getting there, all they need to do is to retrieve the file and everybody will swing into action. God bless you. So you don't expect this new hospital would have to charge, because the truth is, because you don't know her medical history, the first thing you would opt for to save the life of the woman and save the life of the baby is a cesarean section. That way, you're trying to boycott a whole lot of diseases. You're trying to also save the child because she looks stressed. And what are you trying to say? What are you trying? What was that hospital trying to prevent? I hope we all know that children we see with cerebral palsy today is as a result of fetal distress. What labor. Ìyá ti lose the strength àti push. Náà ti lose the. I'm sorry, I'm not Yoruba, but please, I hope somebody can pick what I'm trying to say. Ọmọ ti lose his strength. Oh, do you understand? Do you understand? So, I understand of course, you. I understand you for you, as man. far back as 2018, when I came to Nigeria for one pro bono, what do you call it? My outreach, some private hospitals were charging as high as 200,000 for a cesarean section. How much more we are in 2025? So I don't even think the 500,000 was too much. Somebody was trying to be emotional here as well, saying if a woman is pregnant, I hope we know that pregnancy takes 9 months. And I also hope we know that, yes, there are women when they are pregnant, they can't do anything, they get very weak. Pregnancy is a whole journey, it takes a toll on them. And that is where the responsibility falls on you as a man. You have to double your hustle. It's not only by sleeping with a woman